kèése ìmáàmù ló wu àfa àtọ́lẹ́ ọba àlú ìlú wù jẹ ìran wèé sì jẹ. kí ló dé tó wọn bá wa rí Ògbómọ̀ṣọ́ lò tó jẹ́ pàwọ́ tá a wá ń lò ó bọ̀ nílẹ̀ la fún wa jọ dúró lẹ́gbẹ̀ẹ́ kan òun náà tó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan. wáàsí tí ìmáàmù máa ṣe wáàsí ogun ni ní gbogbo orí nígbà ogun èpè kéèyàn máa kọrin lórí kútúbà sọ́pà ọ̀díyà kútúbà dẹnu má ṣe ní ṣùgbẹ́ ọba Gandhi tó gbẹ̀mí ìdí Adébóyè ta ló lè gbà lùlù wọn àwọn ẹ̀rọ bá wa fi ọ ẹ̀rọ bá wa fi. iṣẹ́ àbòsí tẹ́ fi gbé ọ̀rọ̀ Yunusa kalẹ̀ ló mú mi involve. ṣùgbọ́n sọ àbá Imam tọ́lẹ́ ajá Imam tọ́lẹ́ alóhùn ọ̀fẹ́ rí a Imam àtẹ́sílá ọ̀fẹ́ rí a League of Imam Alfas ti lè Ògbómọ̀ṣọ́ àwa náà ò ṣe tán láti rí wọn rárá. àwọn bàbá wa tán gbé wa dìde ẹni òdodo ni wọ́n, ààyè òdodo ni wọ́n jòkó sí, iṣẹ́ òdodo ni wọ́n ń ṣe, á sì rí ìdájọ́ òdodo. Imam tọ́lẹ́ àti Yunus olùsínà wọ́n fẹ́ kí gbogbo àwọn tá a wá láti ibi tá a ti wá lónìí ká mọ̀ wípé League of Imam Alfas ti lè Ògbómọ̀ṣọ́ àní ìjà kankan pẹ̀lú rẹ̀ pínrín bó ti wulẹ̀ kọ́ mọ̀. tí n bá ní kí n padà sí tàn látẹ̀yìn nítorí wà ń bẹ̀ ni pé bí wọ́n ṣe yàn wọ́n gbogbo League of Imam Alfas náà wọ́n wà ń bẹ̀ ìjọ wọn yàn wọ́n gbogbo àwọn náà la participate kódà tó yẹ pé àwọn náà ibù wa ara rán pé kí wọ́n lọ kírun ní mọ́sálásí wọn adago 9 alẹ́ nílé wọn jọ náà àjọsí gbogbo nǹkan tí wọ́n ṣe ni. ṣùgbọ́n fún ìyàlẹ́nu kò pé ọ̀sẹ̀ kan péré kódà kẹ́ẹ̀lẹ́ bá a mọ̀ alága wa àgbà náà Alhaji kéèna fi bàbá wa alága òní ní gbákejì alága gbogbo wọn ṣe ètò tá a gbé ẹ̀bùn ńláńlá fún Imam Toliat láti fi accommodate wọn àti láti welcome wọn wá sí àárín wa pé ẹ káàbọ̀ o but kò pé ọ̀sẹ̀ kan la rí pé nǹkan kan change kí ló dé mú change wọ́n kàn pé pàdé emergency ni pé àwọn fẹ́ rí gbogbo wa adẹ̀ lọ gbogbo bàbá wa àgbàlagbà lákó lẹ́yìn adẹ̀ débẹ̀ Imam sì ń jó ya pé bí wọ́n ṣe máa ṣe League of Imam Alfa kọ́ là ń ṣeun àwọn ọkọ̀ wa bí wọ́n ṣe é ṣe bàbá wa atúnisẹ kọ́lọ̀ kó bá ní kẹ́ wọn bàbá náà ń bọ̀ àgbàlagbà ni wọ́n bàbá ti lé 100 bàbá ní ẹ̀wà kọ́ wa ká gbọ́ wọ́n ní àkọ́kọ́ náà káwọn tó sọ̀rọ̀ gbogbo ń tọ́jẹ mọ́ ń tẹ́ ní ọ́fíìsì ní mọ́tò ní nǹkan kan ní àwọn gbẹ́sẹ̀ lé ókọ tẹ́ ń jẹ́ àwọn gbẹ́sẹ̀ lé bí gbẹ́sẹ̀ lé gbogbo bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ kí a kú lé nǹkan kan wọ́n ní rárá báwo ṣe ṣe tàwọn nu torí pé jọ́nà ìgbọ̀rọ̀ pàwọ́ fún yín the meeting ended without peace àparí ìpàdé tí ọ̀sá láàfíà ń bẹ̀ ni ìpàdé tá a bá ṣe tí ò sí closing prayer kò ní túmọ̀ torí pé bàbá tún lè ṣe ń sọ́jọ́ náà wípé ẹfẹ́ lè sọ wípé tá a bá fẹ́ súnmọ́ ìyàwó wa ká wá ṣe kí ni ká wá tọrọ ààyè lọ́wọ́ yín wọ́n ní gbogbo ń tẹ́ ìbá ṣe láyé táwọn ti dìmám ó ti yàtọ̀ sí tí a bá bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ ẹ máa gbàṣẹ lọ́wọ́ mi ni ọ̀rọ̀ yẹn le díẹ̀ gbogbo ètò àlàáfíà la ṣe ààrí ojútùú ẹ̀ ọlọ́run lọ́mọ iye ìpàdé tí a pè lórí iṣu yìí táàrí túmọ̀ rẹ̀ bàbá wa ààrẹ mùsùlùmí pè pàdé a ṣèpàdé ń bí 5 hours lórí kọ̀ náà ni nítorí wípé ìmáàmù ń pa àṣẹ fún wa wípé báwọn ṣe déhùn àwọn dé pẹ̀lú àṣẹ ni ètò ìṣe pé gbogbo wọn bàbá tí wọ́n wà ń kalẹ̀ wọn ò lè gbarú ẹ̀ láàyè tẹ́ bá tiẹ̀ fẹ́ gba ẹ bàbá wa ẹni tẹ́ bá fẹ́ gba kinní kan lọ́wọ́ ọmọ kinní kan lẹ́ẹ̀fún so àwọn dé pẹ̀lú àṣẹ ni ìyẹn ló á fa misunderstanding díẹ̀ èdè àìyedè díẹ̀ tó wà láàrin wa nígbà wa tí màá mọ̀ wá ṣàlàyé wọ́n ní àwọn ò lè bá wa ṣe gbogbo àwọn tá a jẹ́ rọ́bítà àwọn ò lè bá wa ṣe ká wà lọ́tọ̀ káwọn náà wà lọ́tọ̀ so nígbà ọlọ́run sì ti kára pé League of Imam Alfa tilẹ̀ Ògbómọ̀ṣọ́ a ti wà rẹ́gísítà ní CAC kankan wọ́n ń ṣe bá a ti rẹ́gísítà ní CAC àwọn wà lọ́tọ̀ àwa náà wà lọ́tọ̀ ní so kò sí kankan táwọn lè bá wa ṣe ìyẹn lọ́pàá tó fi jẹ́ pé láti ìgbà yẹn títí tó fi dímọ̀ ṣe ń sọ̀rọ̀ yìí tí Imam Toliat àti bá lọ sóde ẹ̀ ní rí mẹ́mbà League of Imam Alfa ẹ̀yọ kánbẹ̀ ẹ̀ lè rí tí wọ́n bá wà lóde tí a bá wà lóde tí a bá dé all members of League of Imam Alfas á kú olóde yẹn ni tí wọ́n bá já sí pàwọ́ la wà lóde tí wọ́n tó bá já sí pé àwa la wà lóde tí a bá dé á jáde tó bá yẹ pé ní abá bá kọ́kọ́ dé òde tá a bá wọn bẹ̀ àní dúró rárá so àwọn oríṣiríṣi ọ̀rọ̀ látorí múmbàrí
ni wọ́n fi ránṣẹ́ sí ìjókòó yìí nígbà Ọlọ́run ti kádàrá tọ́lọ́run ti ní ká ní ọ́fíìsì wa ń bí torí central mosque láti ṣèpàdé tẹ́lẹ̀ kọjọ́ ẹ máa lọ kọjọ́ àlẹ́yìn iná lọ́lọ́run fi kádàrá tá a fi kọ́ bí tá a fi wá sí bí báyìí so iná sẹ̀ torí kí mo bá wẹ́ẹ̀sì àkókò tí n bá ní màá máa tó bó ṣe lérí ara wọn ìtí ọjẹ́ kókó tí mo fẹ́ fàyọ ni pé League of Imam Alfas ṣùgbọ́n sọ àbá Imam tọ́lẹ́ ajá Imam tọ́lẹ́ alóhùn ọ̀fẹ́ rí a Imam àtẹ́tí náà ọ̀fẹ́ rí a League of Imam Alfas ti lè gbọ́n sọ àwa náà ò ṣetán láti rí wọn rárá àṣetán láti bá wọn ṣe nígbà wọ́n tiẹ̀ wá parí ẹ̀ wọ́n ní gbogbo àwọn tá a jẹ́ League of Imam Alfas ti lè gbọ́n sọ ẹlẹ́bọ pọ́nbélé ni wá ẹlẹ́bọ àtàlága àtakọ̀wé àti gbákejì alága àti gbogbo ọmọ ẹgbẹ́ wọn lẹ́lẹ́bọ ni a ń ò tí àwọn oríta tá à ń tapó sí tàbí di ẹlẹ́bọ ẹ̀yin náà tẹ́ wà lórí social media ẹ ti máa gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa àjókòó wa ṣùgbọ́n àjò òbí wa nú láti gbà kò sí gbẹ́mi sí omi òtó láàrin wa àtàwọn ọmọ àwa ń wòran àwọn náà sì ń wò àlọ́ọ̀kan ni tí a bá ta sí wa lórí social media àwọn ọmọ wa tí àwọn náà jẹ́ mọ́mù táwọn sẹ́ ń gbà wọlé tí àwọn ò lè ní sùúrù àwọn ló fún ẹ ní èsì so bí ṣe ń jọ ń wà láti gbà yẹn nu. nígbà tí bàbá wa Gandhi dé he was the first person tọ́lọ̀rí tó àṣírí ara rẹ̀ tọ́lọ̀rí bá bàbá wa Gandhi despite the fact pé báyé sí mọ̀ pé Yunus sọmọ Ògbómọ̀ṣọ́ òun náà lọ́lọ́rí tún ní rédíò òun lọ́fẹ́ mọ ìpìtàn bóun ṣe jẹ́ ìgbà tí ń pìtàn tí ń sọ bóun ṣe jẹ́ làwọn tọ̀ sọ́ká elé gbogbo orúkọ tẹ́lẹ̀ yìí ń pò sínú ìran wa ìtàṣírí rẹ̀ tí òun gẹ́gẹ́ lọ́kọ́kọ́ gbéra rẹ̀ lọ ní rédíò tó ti ń pìtàn bóun ṣe jẹ́ ló ti kọ́kọ́ tó àṣírí rẹ̀ ìgbà tí títú àṣírí ni ó tún wá ṣẹ̀ṣẹ̀ wá tó wá wáyé ọwá fúnra ara rẹ̀ gbé ìwé ọwá lọ rèé fi pàdé bàbá wa Gandhi wípé yín bàbá wa ẹgbà mí o àwọn ọmọ inú ilé wa ń sọ pé mi ò kí ń sọmọ inú ilé o tó bá ṣe ẹjọ́ ọmọ inú ilé ìwé kọ́lẹ̀ yẹn fi máa jẹ́ ọmọ inú ilé ó ní ẹbí ó ní ará ó ní gbogbo ẹ̀tọ́ pé wọ́n fi ṣúọ wípé ọmọ inú ilé ni ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́rẹ̀ bá àwọn fámìlì rẹ̀ ó dẹ̀ sọ point blank fún bàbá níjọ́ náà wípé èmi ò lè lọ́rẹ̀ bá wọn tí wọ́n bá ti lè wá bá mi ní lọ bá wọn. àwọn ìdílé náà wá padà lọ bá kábíyèsí wípé àwọn mú ẹjọ́ wá kábíyèsí wá sọ fún wọn wípé èmi ò ní bá yín dá sí ọ̀rọ̀ ilẹ̀ o ìyìn sì ní bá yín dá sí ọ̀rọ̀ ẹ̀sìn o nǹkan tí mo lè bá yín dá sí ni ọ̀rọ̀ ìdílé tẹ bá mọ̀ pé ní problem ọ̀rọ̀ ìdílé làwọn gbé wá lọ́ba gbé bàbá yẹn wá inaugurate àwọn mùsùlùmí wọ́n constitute àwọn mùsùlùmí ìlú láti pé ká lọ ṣe findings lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ táwọn yìí ni wọ́n fi gbé ni tán fi táàgì mi lọ́mùtí tán fi gbé sórí social media ìmọ́lẹ̀ àdínì ni mo jẹ kìí ṣe ti guy Okera Aguda Central Mosque níkẹjà ni mo ti jẹ́ àbíyọ́bá mi lọ́bá gbé sórí social media mo wà nínú cell social media sì ti ń gbé mi káàkiri kó wọ́n lọ rẹ̀ ká mi mọ́lẹ̀ ọtí bí mi ó ti mu ọtí òun náà tó fi kọ́lé lórí múmbàrí ó lẹ́ni tí ó ní ìtumọ̀ láyé. Thank you. So at the end of the day láàrin ìṣẹ́jú márùn tó kù yìí tó fún mi mo fẹ́ sọ fún wa wípé kò sí ẹnì kankan tó ní anything against Yunusa ibi rẹ̀ lọ́wọ́ léyìí tí ẹ̀yin bàbá wa náà sì sọ pé gbogbo ẹni tí ibi rẹ̀ bá ti lè wọ́ kò lè líìdì àwọn jàmọ́ èmi ọ̀wá mọ̀ bọ́wọ́ bí ọ̀wọ́ o ṣùgbọ́n òun gẹ́gẹ́ pìtàn fún wa confidently báyìí wípé bàbá tó bí òun àwọn ẹ máa bá mi jọ́ọ̀tì ẹ̀bẹ́ ṣe ń jọ́ọ̀tì ẹ o pé àwọn mẹ́ẹ̀ẹ́dógún ni bàbá àwọn bí òun lẹ́lẹ́ẹ̀kẹ́ńlá ẹni tó sì kẹ́ẹ̀dógún so àtẹni tó sì kẹ́ẹ̀dógún àtàwọn mẹ́tàlá tó kù wọ́n kú ni wọ́n yè ni a ò tí ì mọ̀ a ò tí ì rí kankan nínú gbogbo àwọn mẹ́tàlá tó ti sọ pé ọmọ ìyá wa ni wọn bàbá wa ni nítòótọ́ ẹbí ni wọ́n bí sí o ó sì ní ìyá òun orogún méjì ló ní ó fi jẹ́ pé ìyàwó mẹ́ta ni bàbá rẹ̀ ní bí bá ń ṣe ń sọ̀rọ̀ yìí àti ìrí orogún ìyá rẹ̀ kan tó tí ì jáde pé nítòótọ́ ìyáálé wa ibi tán bímọ sí òun èyí tó wá dé tó wá kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ ni pé ó ní bàbá òun àfà gidi ní ẹ̀yin bàbá wa olùgbẹ́ tó bá bí ilé rẹ̀ ní ìsìn rí ẹnìkan ẹ̀sùn rántí ẹnìkan méjì tẹ́jọ kéwú sẹ́yìn tẹ́ẹ̀mọ̀ fi ọmọ wọn sọ pé lágbájá báyìí ó wà nílùú báyìí àwọn ò tí ì rí ẹni tí wọ́n jọ kéwú pẹ̀lú bàbá Yunusa o tó fi lè ṣe fèsì reference pé kódà lọ́dọ̀ bàbá títòun tó kéwú pẹ̀lú bàbá báyìí ni everything in him is fake
látòkè délẹ̀. Ẹ má jẹ́ ká kúrò tẹ́lá ajá bàbá ní ìjọ tí wọ́n ti lè wéráwà ní fún Yunusa tó ti lè dẹsẹ̀ lélẹ̀ gbé ìlú Ògbómọ̀ṣọ́ báyìí, Ògbómọ̀ṣọ́ ti ń gbóná, kọ́lọ̀ bá kó ṣe rọrùn fún wa. Wàláì torí pé it's not meant for us. So pẹ̀lú ògbọ́n Ọlọ́run ọ̀rọ̀ pọ̀ níkù torí pé tàbí ní ká sọ ogun táà tí ń fa àbọ̀ láti ìkẹbí ọdún méjì ní sísìn tó fi débi tẹ́gbé ti dé yìí. Ọlọ́run ní báyìí lórúkọ jẹ́ o. Iṣẹ́ kan lè yẹn ṣe tó ní ṣe ní ìmọ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe léyìí fi dára wájú Ọlọ́run. Ọlọ́run yóò jẹ́ kọjá pé léyìí tẹ́ fẹ́ fi ṣe yóò fi jẹ́ àbàtà ìjẹ́nìyàn fún nínú. Torí tá bá fi ìfẹ́ ló tá bá fi ṣe ń ta fẹ́ ṣe wàláhì tàláhì gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe látàárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ ó lè ṣe pẹ́pẹ́ tí ó dàrú lọ́rùn ní ìdàrú mọ́ lọ́wọ́. Assalamu alaikum. Wáàsí tí ìmọ̀ máa ṣe wáàsí ogun ni ní gbogbo orí mímbà ogun èpè téèyàn máa kọrin lórí kútúbà sọ́pà ọ̀dí ìyá kútúbà dẹnu má ṣe ní ṣùgbé ọba Gandhi ó tó gbẹ̀mí ìdí adébóyè ta ló lè gbàlú ìlú wọn àwọn ẹ̀rọ pa wá fí o ẹ̀rọ pa wá fí náà lẹ́yìn ìgbà yẹn fífi ọlọ́pàá kó ni ọmọ àkẹ́ńbẹ́ ní ìsìn àtijọ́ tó ọ̀sẹ̀ wọn ti dé ìbẹ̀ ní ẹ̀jẹ̀ àsìkílódé lẹ́gbẹ̀ẹ́ náà tẹ́fẹ́ sọ wọ́n gbà fífi ọlọ́pàá kó ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ a gbọ́dọ̀ wí làdáni ẹ̀yìn náà ní lọ́nà o làdáni bàbá lẹ́rọ̀ bí sí ni pàkòyí ẹ̀bọ̀ sùrájù pàkòyí lójú ó di ìmọ̀mù bó bá lọ fáwọn yìí kò sẹ́ni ó tó pè ìmọ̀mù èmi sọ́jà kẹ́ẹ́sẹ̀ ìmọ̀mù ló wu àfa àkọlẹ́ ọba àlú ìlú òwú jẹ ìran wèé sì jẹ lẹ́yìn bàbá ìmọ̀mù ṣẹ̀ṣẹ̀ ṣe prógámù kan lánàá èyí ò lè ní bèmí lẹ́rù báyìí prógámù àná tí ìmọ̀mù lọ ó ní à ń bẹ lórí gunpowder àwọn Ògbómọ̀ṣọ́ anytime nínú wọlé lánàá gbogbo àgbáyé ẹgbà wá ogun ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ ń lù ìrí ogun ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ ní ìlú ìrí o ìmọ̀mù lórí gunpowder ìlú Ògbómọ̀ṣọ́ jókòó lé báyìí anytime ìsìn Ògbómọ̀ṣọ́ lè lánàá ẹ̀dàkùn ẹ̀bá iṣẹ́ tọ́nu sẹ́ta agbélé yín lọ́nu gbogbo máa sọ̀ọ̀sẹ̀ ní ìlànà gunpowder bí wọ́n bá ti kó wá ní bí wọ́n bá ti kó wá kẹ́hìntì dá padà bẹ́ẹ̀. níparí ọ̀rọ̀ mi wọ́n ti fún mi wọ́n ló kù ṣẹ́jú kan níparí ọ̀rọ̀ mi bàbá àti ìní ọba tí ìjókòó league of Imamu Alfas Ògbómọ̀ṣọ́ ẹ̀dá pẹ̀lú wọn gbọ́rọ̀ yìí torí mi náà ń bẹnu kọmitì tí wọ́n yẹn ń gbà náà kò sí bá fẹ́ bínú àfáà yìí sí o torí gbogbo rẹ tí Ọlọ́run ṣe fún ó ti ṣe fáwọn náà débi ká bínú gbogbo agáàsì jẹ̀mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹnìkan náà ni ó jẹ́ ìtí rọ́bìtà dájọ́ sí gbà náà ní pé ìmọ̀mọ́ ọlọ sinmi kálàáfíà òfin jọba kí aláàkáràlú Mẹ́kà kò lè lálàáfíà lànàbì fi Mẹ́kà lẹ̀ Ìmámù ìkànṣu ìsọ̀yìn ìkànṣu kọ́kọ́ tó dé wọ́n ní mọ̀mọ́ ọlọ sinmi ó di mélòó ó di méjì ìgbà tí bàbá wa sọ ohun tò ní dé wọ́n tó pe àwọn special committee on Islamic affairs wọ́n ti gé tí mọ́sálásí wọ́n lọ já pé kí màmá ọlọ sí ni inú àfihàn ìmọ̀ ti ń lérí pé akínrọ́lá kó lè tà sọ ike ẹ máa bẹ lọ́n fún wa nítorí ẹtì láwọn ọdún ẹ̀nà bíá bí ìkẹ́kẹ́ bá ṣe wá ìdí ó ti wá nù. lẹ́yìn ìgbà ó di mẹ́ta tí ẹni ọlọ sí nílé bàbá tó wá gbé sọ̀rọ̀ ìkànsù nídìde tí bàbá wa bẹ́sẹ̀ tí wọ́n líìdì tíìmù yẹn ibi wọ́n parí ọ̀rọ̀ sílẹ̀ ni pé àníkì mọ̀mọ́ ọlọ ayilara mọ́sàmà yàrá ìyá mi nínú ilé bàbá mi mo sì máa wọn tí ìyá mi bá sorogún lọ sẹ́tù ara rẹ wá ìtí bàbá wa sọ́nsọ́nu ṣé pásítọ̀ ni bàbá ó fi mọ́ṣáláṣí ọmọ kírun ni àbí rẹ́fẹ́rẹ́nì àbí wòlíì ìmáàmù tó ní kò sí ń tọ́jọ́ tẹ́ bá fẹ́ kírun ọlọ́láàfíà ẹnìkan ò lè jù dájọ́ gbogbo orí lọ kí àfa yìí ló sọ kọ́kọ́ sọ kalẹ̀ náà wàsálàmù aleykum wa rahmatulahi wa barakatu. níjọ́ tí wọ́n ti wá dá rọ́bìtọ̀ lẹ̀ ìjò lẹ gbọ́ kí wọ́n gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ dé rọ́bìtọ̀ yìí ìjò lẹ bá wa làjà rí èyí tá a wá fẹ́ bá wa là yìí àfikọ́ náà wọ́n ṣàánú yín o àfi kí ọlọ́run ṣàánú yín kọ́ mẹ́jẹ pé bí ni wọ́n ti mú ègégé iná tí wọ́n gbé fún kálukú o. ẹ̀ẹ́dọ́yì náà dákun kí sọ fẹ́líyàṣẹ́ lẹ́dínà lọ́wọ́tọ́ra kún ní kálífì ń zùrí yàtọ̀ ní àáfà tá a bá láwọn kan lọ́lẹ̀ lójú wa lẹ́nu wallahi ọlọ́run ní kínú òun náà ní qawiyyun matin ọlọ́run wọlé àti tóbi ọlọ́run yóò bá wa kún yín lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì
ó náà ni pé rọ́bìtọ̀ ta wá láti dálẹ̀ tipẹ́ títí ń bẹ ìmáàmù tọ́líá ló dé ló ní òun bá nǹkan kan tí sàláàfà lẹ̀ yí àwọn rọ́bìtọ̀ lẹ̀ yìí wọn bẹ́ẹ̀ nǹkan ṣe torí pé kọ́ba ó tó dé ọba náà inherit ọ̀rọ̀ yìí ni ọba ọmọ tí ń pilẹ̀ gbogbo gádámà yìí ọba náà dé lójoogun bá torí pé àwọn tí Yunus tọ́líà àkọ́kọ́ pè lẹ́jọ́ láyé tó kọ́kọ́ fún níwèé kóòtù àwọn ìlú àwọn ìjòyè ni lọ́kọ́kọ́ fún ní ẹjọ́ ẹgbẹ́nu ẹmọ́dà sọ̀rọ̀ wa ìlú kan ò sì ní wà kọ́mọ̀ láwọn tí wọ́n ń ṣe bẹ̀ bí ọba sọ́ba bí bàbá bá kú bàbá ní ó kù àwọn tọ́lọ́hun ní kọ́ wà nípò níjọ́ náà lọ́hun ẹ lórí gbogbo wọn bílù ìṣe wà nìsín ìlú kọ̀ọ̀kan ló ní àwọn tí wọ́n máa jẹ́ igbákejì lápèjúwe ìlú wa lọrin ẹ̀yà ìlọrin nígbà títàn ò tí ì dàrú mọ́gàjí ààrẹ lè kejì rẹ̀ wọ́n dájọ́ nígbà tó tó rí bẹ́ẹ̀ náà balógun fúlàní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bá a bá tún lọ wo gbogbo àwọn ìlú yòókù náà kódà ní ìbàdàn lẹ́yìn tọ́ba olúbàdàn bá ti gbọ́ àjàbá ìtí ẹ̀ bá rí wọ́n máa sọ pé ọ̀tún ìbàdàn ni ọ̀tún olúbàdàn ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ káàkiri ilẹ̀ yorùbá àtàwùjá onígbàkejì rẹ̀ tẹ́jọ́yọ́ Báṣọ̀run nígbàkejì aláàfin Ògbómọ̀ṣọ́ wọ́n bí ẹni tó jẹ́ gbàkejì ó là ń pè ní kínú ààrẹ àgò ààrẹ àgò nígbàkejì Ṣọ̀ún ààrẹ àgò tó wá jẹ́ gbàkejì Ṣọ̀ún yìí jọ tí wọ́n ti yàn mùsùlùmí nìkan kọ́ ní jẹ kìrìsìtẹ́nì nìkan kọ́ ní jẹ ẹnikẹ́ni kú gbogbo wa ń lọ ronú tí a bá ti gba nǹkan lágbà sódì yóò lò tòdìtòdì ní ó fi lò tòdìtòdì ní ó fi lò pẹ̀lú bó ṣe wá rí àwọn tí Yunus tọ́lẹ̀ àkọ́kọ́ pè lẹ́jọ́ ni àwọn ìlú tàwárí méje ni wọ́n pẹ̀lú pé wọ́n jẹ́ méje àwọn mẹ́fà làwọn tọ́lọ̀ ń ṣẹ́kù sáàyè náà lẹ́ni ẹyọ kan ti ṣe kínú ó ti kúrò láàrin wọn àwọn mẹ́fẹ̀ẹ̀fà àwọn oníjọ́ náà tọ́rọ̀ ń dàrú àwọn mẹ́fẹ̀ẹ̀fà mẹ́ta jẹ́ kìrìsìtẹ́nì mẹ́ta jẹ́ mùsùlùmí wọ́n sì ronú wípé ọ̀rọ̀ àwọn mùsùlùmí ló délẹ̀ yìí ẹ jẹ́ àmọ́ bó láṣẹ ṣe mùsùlùmí náà ní kọ́ lọ yanjú ọ̀rọ̀ mùsùlùmí àtá bàbá gbogbo ọ̀rọ̀ káàmọ̀ sọ bọ́lá ń gbà tó dàbí ẹni wípé Yunus tọ́lẹ̀ àrí pé ọ̀rọ̀ yìí ò lè jẹ́ lọ ló fi sọ wípé òun withdraw ẹjọ́ tó ń pè àwọn Imam àwọn Shoin council oṣù kan gẹ́rẹ́ sígbà tí Ṣọ̀ún tó jẹ́ Ṣọ̀ún tuntun ọba wa His Imperial Majesty ọba Gandhi Afolabi olaoye orumogegeIII nígbà tí bàbá yẹn dépò oṣù kan gẹ́rẹ́ sígbà náà òun náà ni káàbọ̀ tí Yunus tọ́lẹ̀ ó ṣe fún ọba wa ìwé ẹjọ́ ló tún mú wá ìpẹ̀jọ́ pé mo pè ọ́ lẹ́jọ́ tọba wa rí bẹ́ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni gbogbo wàhálà yẹn wà tàkọ́kọ́ paternity issue ẹlẹ́ẹ̀kejì Imamu Yunus tọ́lẹ̀ and the societies àwọn tí wọ́n ń jẹ́ societies ní bá sọ pé societies ó ti yé yín tí ẹ̀sì bá ti wà ń bẹ̀ nàkọ́mí ó ti wà ń bẹ̀ OMC ti wà ń bẹ̀ àyímọ̀ ti wà ń bẹ̀ gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ rọwátì ti wà ń bẹ̀ gbogbo tí wọ́n ń jẹ́gbẹ́ tí ń bẹ nínú ìlú ìpátá ló ti fọ́ sí méjì kódà ó ti dórí mọ̀lẹ́bí wallahi ọ̀rọ̀ Yunus tọ́lẹ̀ àti ba ọ̀pọ̀lọpọ̀ ìdílé jẹ́ tọ́mọ ìyá méjì ń ṣe gádàmà láàrin ara wọn tí ọkọ àti ìyàwó ń kọra wọn tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá ọba tó ní wá yóò ṣàánú wa o yóò sì fún yín lódodo ṣe lórí rẹ̀ torí pé àwọn adájọ́ tí máa ń bẹ láyé adájọ́ kan ń bẹ yóò mọ̀ òdodo yóò sì sòdodo yóò fòdodo dájọ́ adájọ́ kan ń bẹ yóò mọ̀ òdodo kò ní fòdodo dájọ́ gbogbo kálukú la mọ̀ bí tọ́rọ̀ kálukú wọn yọrí sí ada wasalam mi ò ní jù báyìí lọ torí pé tó bá pẹ́ bẹ́ẹ̀ ṣe ní ọ̀rọ̀ ṣe pọ̀ ẹ̀rí pé gbogbo tí wọ́n ń sọ́pọ̀ látàárọ̀ yìí wallahi mi ń sọ̀rọ̀ tààrin ara èmi àti Yunus tọ́lẹ̀ wallahi ọlọ́run rí torí pé ìtọ́ jẹ́ ọ̀rọ̀ tí ń bẹ láàrin èmi rẹ̀ ọlọ́run rí ìṣe síta wà ní ni pé tá bá ti bẹ̀rẹ̀ pé ẹ dákun ẹ má bínú wá ti jẹ́ má bínú àwọn ojú tààrin ara wa àmì èyí tó jẹ́ tìlú ọgbà èrò
jazakumullahu khairan jazak. ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ lórí ọ̀rọ̀ yìí torí eléyìí ni ẹ̀kẹta tèmi á wá lù yìí nítorí ọ̀rọ̀ yìí. àdúrà mi ni pé kọ́lọ́hun bá yanjú ẹ̀ síbi tí àlàáfíà ó ti wọ̀lú. kí Ọlọ́run bá wa yanjú ẹ̀ síbi tí òdodo á ti farahàn. kò wá sí ibi tó lè yọjú sí látayébáyé ẹni tó bá jẹ́ olódodo lọ́dọ̀ àwọn ọ̀ràn kan òpùrọ́ ni ó jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀ràn míì tọ́rọ̀ ò bá tẹ́ lọ́rùn. àbí Ọlọ́run kó bá yanjú ọ̀rọ̀ náà sallu ala nabiyyil karim. gbogbo tá a bá sì gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ a ní láti fún àwọn tó ní ká wá gbọ́ a ṣàlàyé fún àwọn tá a gbọ́. bá a dẹ̀ ṣe wà ń bí igun kan la rí nínú àwọn igun tí ó ọ̀rọ̀ yìí involve. Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní ọ̀gbẹ́jọ́ nìkàndá wọ́n ní àgbà òsìkà òun ni onítọ̀hún. bá a ṣe gbọ́ ti ẹ̀yìn Rabitatul A'imma wal Ulama yìí a ní nǹkan kan tá a fẹ́ sọ tí ó jẹ mọ́ ìdájọ́ tá a bá sọ á di alábòsí. àmọ́ at the same time èmi kàn fẹ́ pàrọwà sí wa gẹ́gẹ́ bí Sheikh Taofik ṣe sọ Akeugba Gold ká jọ̀ọ́ ká ní sùúrù nítorí tí ó jẹ́ ní sùúrù ni wípé ohun tí ó ṣẹlẹ̀ yìí gbogbo wa náà ni à ń rí ọ̀pọ̀lọpọ̀ ní orí social media ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ ń bí lénìí ó tún yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a rí lórí social media àmọ́ yẹn ò fún wa láǹfààní pé kí a dájọ́ bẹ̀tẹ̀ tó kan àwa ni pé tó sì kan bàbá tí a rán wa ni pé bóò ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà yóò sì jọba láwùjọ inú ìlú yìí àti láwùjọ àwa tá a jẹ́ mùsùlùmí. mo fẹ́ ká nígbàgbọ́ kan àpọ́nlé àwa mùsùlùmí àyá Qur'an kan sọ fún wa ní kuntu khayra ummatin ukhrijat náà lẹ́tí bá mi kàá délẹ̀ wọn ẹ̀yin lẹ́ dáa ju nítorí fi dá nǹkan mẹ́ta ni ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ dẹ̀ máa kọ́ tí ò dáa fáwọn ènìyàn ẹlẹ́ẹ̀kẹta wa tu'minuna billah ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run ó wá ní walaw amana ahlul kitabi lakana khayran lahum minhumul mu'minun wa aktharuhum fasiqun. tábà wọnú àyà míì àárí àyà kan tó sọ fún ayé pé ní la khayra fi kathirin min najwahum illa alladhi amara bi sadaqatin illa man amara bi sadaqatin aw ma'rufin aw islah bayna an-nas. àwọn nǹkan islah ìdìde táwọn bàbá wa gbé wa dìde ìdìde àtúnṣe ni mo fẹ́ béèrè wọ́n ní a béèrè lọ́wọ́ yín pé ní ṣé yóò gba títúnṣe títúnṣe tá a sì tó lè láì títúnṣe tá a béèrè títúnṣe tá a bàbá wa gbé wa dìde sí òun náà ni títúnṣe òdodo la mú àwọn bàbá wa lánàá sí orí òdodo ni wọ́n wà hadith Ànábì Muhammad Ànábì ní àwọn èèyàn nínú àwọn nǹkan tó pa àwọn èèyàn kan run lánàá òun náà ni pé ní ìsàsáraka fihim ad-da'if tí ọ̀lẹ tó bá jalè aqamu alayhi al-hadd wọ́n dájọ́ lé lórí torí pé ní kò lẹ́ni tí ó gbìyà rẹ̀ wa ìsàsáraka fihim ash-sharif tàbí èèyàn bá jalè tàràkù wọ́n á fi ilẹ̀ gbé náà ẹ má fọwọ́ kàn án sẹ́ẹ̀mọ̀ wípé ní òdodo nu àwọn bàbá wa tán gbé wa dìde ẹni òdodo ni wọ́n ààyè òdodo ni wọ́n jòkó sí iṣẹ́ òdodo ni wọ́n ń ṣe á sì rí ìdájọ́ òdodo. wípé ìmáàmù taliat ó di ẹrù tọ́pọ̀ lé lórí l'Ógbómọ̀ṣọ́
báwọn yẹn ṣe ń sọ ṣùgbọ́n mo kí kó ríire pé ọlọ́run bá yín bọ́ọ̀lẹ̀ torí gbogbo wa tí ń wù ní ọ̀rọ̀ orí social media tọ́pọ̀lọpọ̀ ń gbọ́ àwa tí a wà nínú ilé láàmọ̀ bí ṣe ń fẹ́ ẹnìkọ̀ọ̀kan yín bò sí níta ṣùgbọ́n níṣẹ́ agbọ́rọ̀ ẹni yín kò fẹ́ ẹ̀jọ déédéé tóun fi ń wù níwà pẹ̀lú akínkú oríire ọlọ́mùsà àbá dúpẹ́ fún gbogbo yín gbogbo ìrìn àjò tẹ́ẹ̀mọ̀ rìn pátápátá ọlọ́run jẹ́ ẹ̀sìn àwọn nìkan wá kọ́ àwọn bàbá wa kẹ́rẹ́ ń bẹ táwọn ní òsì ń tòsí bàbá wa ààrẹ mùsùlùmí ti lè Ògbómọ̀ṣọ́ bàbá wa Básọ̀rún ti lè Ògbómọ̀ṣọ́ Alhaji wa Abdulfatai Mọ́táyọ̀ Buhari àti Alhaji wa Abdulaziz Prince Abdulaziz Ọládìran àti bẹ́ẹ̀ lọ Alhaji wa Aska gbogbo wọn a fi bàbá wa aṣojú àfikí gbogbo àwa ìmáàmù ìkanṣù lápapọ̀ ẹ̀rí tí àwọn àgbàlagbà ní èèyàn mẹ́wàá ń lọ lọ́ọ̀kan ẹnìkan wá dúró ó ní ẹwà àwọn tí ń lọ wèrè mọ́ níwọ̀n bàbá wa lọ́yọ̀ ní wèrè kọ̀wọ́ rìn gbogbo àwa tí ń jẹ́ ìmáàmù ìkanṣù lápapọ̀ tí Imamu Yunus taliat Ògbomosho gbogbo apátápátá lọ́kọ̀yìn sí balógun ní ajánẹ́sì ní ìṣẹ́rẹ́ ìlú lẹ́ẹ̀kan èmi ní parakò mọ̀ pé ẹ̀tì ẹ̀mọ̀ ní gbogbo ẹ̀sá mọ̀ ní jọ awéláwà ní babaládàáni àti bẹ́ẹ̀ lọ gbogbo wa kí ló dé tá a padà lẹ́yìn taliat kí ló dé tá a padà lẹ́yìn ẹ̀ ṣé wà àti wa ló burú bẹ́ẹ̀ ni àbí wà àti ẹ̀ ló burú because àwọn táàjọ ń lo Ògbómọ̀ṣọ́ bọ̀ gbogbo ààrẹ látúndọ̀ bí ó kí ló dé tó wọ́n rí kí ò bá wá rí lò kí ló dé tó wọ́n bá wá rí Ògbómọ̀ṣọ́ lò tó jẹ́ pàwọ́ táà wá ń lò ó bọ̀ ní àlàfọwájọ dúró lẹ́gbẹ̀ẹ́ kan òun náà tó wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan so ọlọ́wọ́ fún iṣẹ́ ṣe ọlọ́wọ́ bá èèyàn dú ẹ̀ ọ̀làkùnkùn ìfẹ́ sọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀